Hello. Ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé gan-an ni o bẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní àwọn aláìgbọràn tó wà ní tí kábíyèsí kó jọ láàfin. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní Mariam olórí Mary ò sí nílé látijọ́ yìí. Bá ṣe 1 week ago ni kábíyèsí ti lé kúrò láàfin. Wọ́n lè ní ló ṣẹ̀ṣẹ̀ tó padà sáàfin. Pẹ̀lú pàtó wá ń bọ̀ wípé lọ reinforce ogun. Wọ́n ló gbé igbá pọ́ọ̀tù ogun wọnú ààfin. Wọ́n ní òun àti security ẹ̀ àti babaláwo ẹ̀ pé kò wá mọ̀ pé Naomi wà ní chamber kábíyèsí tó na ẹsẹ̀ tó lóun gba atẹ́gùn níbi afẹ́rẹ́. Wọ́n wá mọ̀ pé kò sí ń bẹ̀. Wọ́n mọ̀ pé Naomi ò sí ní kíní ẹ̀ lọ́hùn. Wọ́n ní ọ̀dọ̀ kábíyèsí ló wà. Wọ́n ló kàn wá níbi ẹgbẹ́ kan tó rọra ń gba atẹ́gùn níbi bákọ́ni pé wọ́n wá mọ̀ pé Naomi, wọ́n fi pé Naomi wà ní ọ̀dọ̀ ẹ̀ lọ́hùn. Kò sí kábíyèsí ńlé. Wọ́n níbi tí Naomi ti ń gba atẹ́gùn díẹ̀díẹ̀ ni àwọn ṣàrí pé ṣe ni Mariam àti security àti babaláwo ẹ̀ wọ́n wọnú ààfin. Wọ́n wá síbi ẹgbẹ́ chamber kábíyèsí. Wọ́n bá pẹ̀pẹ̀ náà papọ̀ pé Naomi wá wò lọ́ọ̀kan pé àwọn pípù yìí kí náà wá bíbà. Wọ́n ṣàṣẹ bíi pé wọ́n hide secret and hide game. Wọ́n wá mọ̀ pé Naomi wà around níbi ilé kábíyèsí níbi chamber kábíyèsí. Wọ́n fi pé ńgbà tí kábíyèsí ò sí around. So wọ́n tún wá dé, wọ́n tún wá ń ṣe secret and hide game níbẹ̀. Wọ́n ní Naomi wá ń wò pé kí àwọn pípù yìí tún gbé dání. Mariam eléyìí ó tún ti wọ̀lú, ó ti dé, ó ti mọ̀. Wọ́n mọ̀ pé kábíyèsí, wọ́n mọ̀ pé Naomi wà níbi ilé kábíyèsí ní chamber tí ìyẹn rọra ń yọjú. Wọ́n níbi tí wọ́n ti ń ṣe tán dàbí pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ incantation bí Naomi kan ṣe bọ́ta ni tó lọ bá wọn. Bó ṣe rí Naomi bá ṣe ni ìyẹn Mariam. Wọ́n ní bó ṣe rí Naomi ṣe lẹ̀ lùbà. Ó kàn súnkì báyìí, ó súnra kì. Ìyẹn ní ẹjọ́ màdà kí lẹ̀ ń wá ń bí o. Ló bá ní kí ló dé? Wọ́n ní Mariam ni. Ó ní kí ló dé? Kí ni tiẹ̀? Ṣé ìwọ nìkan ló láàfin? Ṣé bá jọ fẹ́ kábíyèsí? Kò sí aláṣẹ kankan tí ó wà lẹ́nu ẹnikẹ́ni. Kò sí àṣẹ kankan lẹ́nu. Má rò pé bóyá kíní o. Bó ṣe láṣẹ lòun náà láṣẹ o. Mi ò gbọdọ̀ rí ẹ́ ń bí báyìí torí ilé ọkọ òun lòun wà o. Òun ṣe nǹkan, nǹkan tó wù òun lòun lè ṣe nílé ọkọ. Wọ́n ní Naomi wá sọ pé ó lè ṣe nǹkan kan tó wù ẹ́ nílé ọkọ ẹ̀. Kì í ṣe bíi ti igbá ògùn tó gbé wa pẹ̀lú babaláwo pẹ̀lú kíní. Ló bá bẹ̀rẹ̀ sí ní ta pẹrẹpẹ. Wọ́n ní bí Naomi kan ṣe súnmọ́ nìyẹn tó gbé igbá ògùn yẹn tó wọ mọ́lẹ̀ àfi wò. Naomi àtijọ́ ni ti tẹ́lẹ̀ sísìnyí. Ó ṣá prapra. Ṣé ẹ mọ̀ pé Naomi bó ṣe wà yẹn? Bí Naomi ṣe wà yẹn, ṣé ẹ mọ̀ pé ó máa expect ìjà ni. Ó ti mọ̀ pé ìjà náà wọ́n gbé kọ̀ òun ní every time ní ààfin. Òun dẹ̀ ti ready, òun ever ready tó wọ́n ti sunkàn ògiri. Ó ti gbèrègè jígẹ̀ láti stand by. Wọ́n ti kàn lárùn gidi gan. Wọ́n ti kàn Naomi lárùn. Naomi dẹ̀ wá sọ pé yes, this time around ìdúró sí ìbẹ̀rù sí o. Òun ti stand by. Kò sí kọ́nà tó máa gbé problem wọn wá. Wọ́n máa bá wọn parẹ́ ni. Pé wọ́n jọ máa mú nǹkan ẹlẹ̀ fúnra wọn láàfin. Wọ́n ní kí ni Naomi wo ìgbà pọ́ pieces ẹ̀ ni. Naomi fẹ́ kí ọ̀tá Naomi fẹ́ ya wèrè. Naomi fẹ́ ṣe kinní kan, wọ́n fẹ́ ṣe kinní kan. Wọ́n ti ní tí kinní yẹn bá délẹ̀, ó máa ya wèrè, ó máa ṣe kinní. Naomi ti pa òun. Wọ́n ní ṣe ló kàn bú Naomi sọ pé kí Naomi ti pa òun. Naomi ó fẹ́ jẹ́ kó òun ya wèrè. Ó fẹ́ jẹ́ kó ṣé bó sọ pé prophetess ni. Wọ́n ní kò tiẹ̀ lérò pé Naomi lè súnmọ́ ibi ògùn yẹn láti fọmọlẹ̀. Kò sí àmọ́ pé kò sí bó ṣe lè jẹ́. Ẹni tó bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run tó ti ń sin Ọlọ́run nínú ìwà mímọ́, kò sí ohun ìjà olóró tán lè ṣe sí tó máa pa lára.
Bẹ́ẹ̀ ni, níṣe ni wọ́n wá lérò pé bóyá ó lérò pé tóun bá súnmọ́ tí bóun ṣe gbé igbá òògùn yẹn pé tó ti jẹ́ pé iṣẹ́ Olúwa ló ń ṣe, ẹ̀rù máa bà láti fọwọ́ kan òògùn ní èèpo. Ṣé rí ẹni tó bá ń sin Ọlọ́run lótìítọ́ àti lódodo, kò sí nǹkan kan tó lè bà á lẹ́rù. Torí Bíbélì sọ fún wa, ó ní Ọlọ́run ò fún wa ní ẹ̀mí ẹ̀rù, bí kò ṣe ẹ̀mí ọgbọ́n àti agbára àti inú tó yè kooro. Òun lọlọ́run fún wa. Ó ní àwa yóò tẹ ejò àti parámọ́lẹ̀ àtàkéèké, ṣùgbọ́n kì yóò hurt wa. Kì yóò pa wá lára. Ẹni bá ti gbẹ́kẹ̀ tó bá ti ń sin Ọlọ́run lótìítọ́ àti lódodo, ẹ gbàgbé ẹ̀. Wà á gbé igbá òògùn báyìí wà á fọ́ mọ́lẹ̀, kò sí nǹkan tó máa ṣe. Wọ́n máa ní Holy Ghost fire. Tó bá tiẹ̀ ti tọ́ Holy Ghost fire ni. Fire tó máa ṣiṣẹ́ lọ automatic báyìí. Fire yẹn ó máa lana ni. Bẹ́ẹ̀ tí bí Naomi ti ṣe gbàgbọ́ tó dẹ̀ ní pé yes tó ní belief nínú Kristi tó lè fọ́ igbá yẹn mọ́lẹ̀, gbogbo kíní wọ́n ti bàjẹ́. Ṣé rí pé Sátánì ṣàkàrà ló máa ń ṣe? Sátánì ò ní agbára. Kò lágbára, kò dẹ̀ ní ìgbàlà. Ó kàn máa ń halẹ̀ mọ́ àwọn tiẹ̀ ni. Ó máa ń halẹ̀ mọ́ àwọn tiẹ̀. Torí Bíbélì sọ fún, ó ní iye ẹni tí ó bá gba Ọlọ́run gbọ́, òun ni wọ́n fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Naomi bó ṣe wà yẹn, ó ti di ọmọ Ọlọ́run lótìítọ́ àti lódodo. So kò sí ohun ìjà olóró tán lè ṣe. Ẹ wo gbogbo bó ṣe ń sà sí lọ́tùn lósì, tó ń sà sáwọn ọmọ. Fọ̀yẹ́ wọ́n mọ̀fò, wọ́n ti sá eré, ó ti rẹ̀ wọ́n. Wọ́n rò pé bóyá oògùn wọn lè mú Naomi, kó lè mú. Torí náà wọ́n ṣe sọ pé wọ́n ló lóògùn ni. Ṣé Sátánì àti Sátánì wọ́n lè gbèjà ara wọn? No, Ọlọ́run nìkan ló lè ṣẹ́ ogun èṣù. Bẹ́ẹ̀ ni, wọ́n lé ẹ̀mí èṣù kò lè lé ẹ̀mí èṣù jáde. Láyé, ẹ̀mí èṣù á jẹun yó tán, á jẹ̀bà yó tán, àbámọ̀ fáífà aláìwò tán. Á ní òun fẹ́ lọ máa káàsì oṣó, òun fẹ́ lọ káàsì àjẹ́. Tó dẹ̀ mọ̀ pé ìwọ gan-an, you are evil spirit. Evil spirit yẹn wọ́n máa kọjú ìjà síra wọn ni. Tó jẹ́ pé wọ́n lè ṣe ra wọn léṣe. Bẹ́ẹ̀ tí ẹ jẹ́ Ọlọ́run wọ́n ní tí irin bá kan irin, ó máa tẹ̀ fún ni. Ó máa tẹ̀ ni. So wọ́n ní iron sharpens iron. Tí irin bá tẹ irin, ó máa kan ni. Bẹ́ẹ̀ tí ẹ̀yin ẹ wo bí Naomi bó ṣe ní ìgbàgbọ́ tó nínú Jésù. Òun ló ṣe súnmọ́. Tó bá pé ìgbàgbọ́ kéékèèké ni Naomi ní, kò ní súnmọ́ wọn. Ṣùgbọ́n Ọlọ́run ti fún ní ẹ̀mí ìgboyà àti ẹ̀mí tó yè kooro. Ẹ̀mí ẹ̀rù ti sá kúrò. Ó súnmọ́ wọn ní ṣe ló wó gbogbo igbá yẹn mọ́lẹ̀. Ló bá bẹ̀rẹ̀ sí ní ló bá lọ mọ́ Naomi pé tóun bá ya wèrè pé Naomi ni tóun bá ya wèrè torí kíní yẹn ò gbọdọ̀ kanlẹ̀. Kò gbọdọ̀ kanlẹ̀. Wọ́n ní ó ṣẹ̀ṣẹ̀ dé láti ibi prison tí kábíyèsí lé o. Kábíyèsí gan tí ìrìpò ti dé o. Bó ṣe ń bọ̀ pẹ̀lú igbá òògùn again. Ṣé rí pé Ọlọ́run fi Naomi sílẹ̀. Kíní yẹn tún ti fail. Tàkọ́kọ́ náà sọ pé ó lọ ń ṣe incantation bí kábíyèsí àti Naomi ṣe máa yára wọn. Ó tún ń bọ̀ láti prison ní Naomi tún kà. Bí Naomi ṣe kà ló tún ṣe fọ́ igbá òògùn ẹ̀ mọ́lẹ̀. Wọ́n ní kábíyèsí ò tí ì dé o. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré gbé eléyìí sí etí gbọ́ yín. Torí bí a ṣe ń gbọ́, bẹ́ẹ̀ náà la ṣe ń release ẹ̀. Kì í ṣe gbogbo aṣọ náà ń sá lóòrùn. Ṣé rí bó ṣe wà yẹn? Bí àwọn olórí yẹn ṣe wà. Kì í ṣe kékeré. Ṣé rí olórí Mariam kékeré yẹn? Ṣé mọ̀ pé àti olórí Tọ́pẹ́ àti olórí kí ló ń jẹ? Ṣé olórí Tọ́pẹ́ ni? Mi ò mọ̀ olórí Tóbi àti kí ló ń jẹ? Àti Ashley. Wọ́n lé àti ẹnìkan náà nínú ìgbẹ́nijọ́ tó wọ́n sọ pé ṣe náà rí tó ń pọ̀ ọ̀fọ̀ nínú tó fi pépà tó kọ Adémákin wá sí.
wọ́n níbi tó ti ń pọ̀fọ̀ sí pépà yẹn lórí torúkọ Adémákin wá fi wà ńbẹ̀ tán pariwo síta. Wọ́n ní gbogbo àwọn olórí yẹn wọ́n fẹ́ nà ni, wọ́n sún wọn. Wọ́n ní Ashley fẹ́ fọ́ etí ẹ̀ pa, ó fọ́ gbùà. Eléyìí náà tún sọ pé ìyẹn Tóbi, ọ̀nà tó fẹ́ ṣe léyìí kò sọ́mọ tí ò lè ṣe irú ẹ̀ fún, irú tó ṣe fún Adémákin wá. So wọ́n ṣe wá bù ú mọ́lẹ̀, wọ́n fẹ́ nà pa, wọ́n ní wọ́n nà gidi gan ní ààfin. Ìwọ ò fẹ́ kí wọ́n pa ìwọ fẹ́ pa ọmọ lọ́mọ, àbí ìwọ fẹ́ pa ọmọ lọ́mọ. Wọ́n tẹ̀ wá sọ fún Ashley pé Ọlọ́run ló mú. Ashley Ọlọ́run ló mú. Gbogbo yín lẹ́jọ́ ń ṣèkà. Pé so ìwọ náà fẹ́ pa ọmọ lọ́mọ, ó ò dẹ̀ fẹ́ kán pa tiẹ̀. Ẹ̀yin èèyàn mi àti ní fúnra wọn náà máa fúnra wọn lóògùn jẹ ní ààfin. Ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ ẹ bá mi subscribe. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.